yọkúlú yọkúlú kò wá tọ́ bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ yọké yọkúlú yọkúlú kò wá tọ́ bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ yọké yọkúlú yọkúlú kò wá tọ́ bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ yọké. ọmọ Yorùbá ẹ gbà mí, ẹ má wò mí níran o, wọ́n ti pa mí sára o. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, ta ló sọ bẹ́ẹ̀? A gbọ́ wípé allegedly bàbá Tinubu ti pariwo síta nítorí wípé àṣírí ti tú ọ̀rọ̀ táwọn bàbá wa emeritus merited intelligent distinguished professor Adébánjí Akíntóyè Stephen, bàbá wa Dr. General Chief Commander Brigadier Field Marshal Generalissimo Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dání ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mọ orí nǹkan fìrí tabarére ká ní arírin ẹnu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́ ládéládéládé Aláàfin òládé adé aládìkú làgbàfà láàfin mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ mádẹ̀ ọmọ Àtìbà olóyè Sunday Igboho aláàánú ilẹ̀ Yorùbá aláàánú mẹ̀kúnnù transformer fẹni tí ó níná ìpèsè fẹni tí ó lóúnjẹ. ọ̀rùn kílẹ̀ mí tìtì 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 ọ̀rùn kílẹ̀ mí tìtì gbogbo Yorùbá nation ní gbogbo olùtọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé káàpàtà generalissimo atófiṣẹ́ ogun wọn adúró ti ní má dojú Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pọ́lọ́ máa ń lò kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá ọ̀rọ̀ mẹ́ta ni mo gbé wá fún yín. mo máa ń sọ fún àwọn èèyàn àní ẹ ò mẹni tó ń jẹ́ olóyè Sunday Igboho. mo fi Ọlọ́run búra ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà nínú múfẹ́ǹtì yìí àmẹni tó ń pè ní olóyè Sunday Igboho. ṣé gbogbo easy bá lè lé ara mi ni mí bá lè lé ni mí màá wá sórí social media màá wá máa kí èèyàn ní mẹ́sàn-án mẹ́wàá máa máa pàtàkì ẹ̀ máa máa fọrẹrẹ nípa ẹ̀. ṣé ẹ rò pé mi mọ tí mò ń ṣe ni wèrè lẹ́pẹ̀ mí ni mo mọ tí mò ń ṣe. àjànàkú kọjá mo rí nǹkan fìrí ìsọkúsọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká bá rí erin ká ní àárín mo máa ń sọ. olóyè Sunday Igboho ohun tí ó bá ní àṣeyọrí wọn kì í dáwọ́ lé. olóyè Sunday Igboho ránṣẹ́ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọn ò gbọ́ ní bàbá Akíntóyè bàbá gbogbo ilẹ̀ Yorùbá the representative of Yorùbá land wọ́n rán sí bàbá Tinubu ò gbọ́ ní. gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé àwọn yóò tí bàbá Tinubu wọn ò gbà. ṣùgbọ́n lẹ́ni yìí nǹkan kan ti ṣẹlẹ̀ ẹ̀rù Ọlọ́run bá mi. ó pé ọmọ Adéyẹmọ ìbá ẹ lọ́nà 1 million. tí bá gbórúkọ Sunday Igboho ọkàn mi á sì máa balẹ̀. ẹ̀gbọ́n tí Sẹ́ríkì Fúlàní Ìgàngán sọ ni ó ní bóun ṣe wà òun lórí gbogbo Fúlàní ní gbogbo West Africa. ó ní Buhari nìkan ló sí ní òun nínú Fulanigeria all over the world. ó ní bóun ṣe wà bóun ṣe lágbára tó tóun ní gbogbo ètò tóun bá gbọ́ pé Sunday Igboho tóun bá gbọ́ òtútù á máa mú òun á máa gbọ̀n ẹ̀fọ́rí á máa ṣe òun. àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá gbọ́ mọ̀ wípé
pé àjànàkú ni kò ṣẹrù ọmọdé. ọmọ Yorùbá, ọ̀rọ̀ tí bàbá wa olóyè Sunday Igboho sọ́jọ́ kìíní àná ó ti ṣẹlẹ̀ sí Tinubu báyìí o. ọ̀rọ̀ mẹ́ta ni mo gbé wá. ẹyọ kan ń bẹ ti bàbá Bọ́lá Ahmed Tinubu. ẹ jẹ́ kọ́kọ́ sáré sọ ti bàbá Tinubu kí wá bọ́ sójú agbami ètò. kẹ wá gbọ́ àwọn àṣírí tó jẹ́ wípé ẹ tiẹ̀ lè má lè lérò ẹ̀. ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Buhari ti bú sẹ́kún torí pé àṣírí ẹ̀ ti tú. àwa ń sọ fún bàbá Tinubu ń gbà yẹn nígbà tí gbogbo àwọn northern politician tí wọ́n padà lẹ́yìn Tinubu, tí Buhari tó ń pretend tó ń ṣe bẹ́ẹ̀ nípò ń wá pẹ̀lú bàbá Tinubu tún lọ bá túnlé ẹ̀ ṣe tó wà ní Kaduna. ṣèbí bẹ́ẹ̀ náà ni Buhari tún ti ń dẹ́gbọ́n fẹnu inside ti bàbá Tinubu against Yorùbá, against àwa Yorùbá. wọ́n ní throughout ìgbà tó ń fi ṣe president 8 years òun ò jí ₦1 owó Nàìjíríà. pé kọ́ wò ilé yìí Tinubu ló wá bóun tukọ́, ta ló bí lẹ́jọ́. indirectly ó ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé olè ni bàbá Tinubu létí tèmi, ní ìwòran tèmi. àbí kílẹ̀ èèyàn wá ní ọ̀rọ̀ yẹn sí ẹ bá wa kọ sílẹ̀. àṣírí Buhari ti tú. meeting wọ́n ní gbogbo tí mo ti sọ látàárọ̀ allegedly, tí mo tún sì fẹ́ sọ yìí náà allegedly wọ́n ní ni. àwádẹ́bì ní gbàgbọ́ pé bó ṣe rí nìyẹn. àṣé Buhari òun náà wà ní àwọn tó lọ ṣe meeting ní Mali ìjọ kìíní àná. fídíò míì tuntun ti líìkì báyìí níbi tí wọ́n ti lọ ṣe close door meeting. wọ́n ní Central African Republic wọ́n ní wọ́n ti lọ ṣe ní òmò tí bá wọ́n tó kọ́ bẹ́ẹ̀, but àwọn Central African Republic yẹn ni North Africa, àwọn country tó jẹ́ wípé àwọn pure 99% Fúlàní ni wọ́n ní wọ́n lọ ṣe close door meeting níbẹ̀. torí pé wọ́n fẹ́ make arrangement láti kó àwọn another batch of Fulani tó ń lọ bí 50 million wọ́n ti fẹ́ kó wọn wọlé again allegedly nítorí 2027 tó ń bọ̀. wọ́n wá ní kí Buhari máa tan bàbá Tinubu pé bàbá aṣìwà lẹ́yìn digidigbi la wà. bàbá Tinubu, àwa ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ yín ju àwọn olórí burúkú Fúlàní tí wọ́n jẹ yín lẹ́sẹ̀ yìí lọ. olóyè Ìgbòho sọ fún yín, ọmọ yín Sunday Igboho ó sọ fún yín, bàbá yín, ẹ̀gbọ́n yín Professor Banji Akíntóyè wọ́n sọ fún yín, ẹ̀yin lẹ gbọ́. èmi tí mo jẹ́ ọmọ kékeré yìí mo bá bàbá Tinubu sọ̀rọ̀ wọn ò gbọ́. mo sọ fún yín wípé èèyàn ò ní bá Fúlàní dòwò pọ̀ kó má kábàápò, kó má kábàámọ̀. ọ̀bọ ò ń jèrè lẹ́yìn ọkọ. àwọn Fúlàní ò ń fira wọn sílẹ̀. ọpọlọ ni wọ́n ń lò fún bàbá Tinubu. wọ́n tún wá dọ́gbọ́n tún fẹ́ jájà kọ́lẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá. awájẹ́ divide and rule. wọ́n tún lọ parọ́ mọ́ Sàràkí lọ́dọ̀ bàbá Tinubu allegedly. àwọn Fúlàní wọ́n ṣe débi wípé wọ́n fẹ́ lo gbogbo ọ̀nà láti rí dájú wípé àwa Yorùbá a kọjú ìjà síra wa, but ó ṣọ́ọ̀kì àwọn Fúlàní pé kò ṣẹlẹ̀ in the history of man. Yorùbá ò cooperate báyìí rí. wọ́n mọ̀ pa máa gba òmìnira láìpẹ́ yìí. mo dẹ̀ sọ fún yín, mo ní a gbọ́ pé àwọn Fúlàní wọ́n ti take about 75 to 80% ilẹ̀ àwọn Haúsá ní northern part of Nigeria. wọ́n ti rí ilẹ̀ tí wọ́n lè gbé declaration lè tó máa dúró as a country on its own. nísìnyí báyìí gbogbo àwọn olórí ẹ̀yà, ẹ̀yin dẹ́gbà tí wo fídíò tí mo ṣe last ẹ lọ wò, àwọn olórí ẹ̀yà wọ́n ti dúró èṣù pé ṣe everybody lọ ni. ẹ̀mí àtàràbà ó sọ̀rọ̀ kan níjẹrin, ó jẹ́ kí n ti gbé ọ̀rọ̀ ẹ̀ wá ti pẹ̀bọ̀ èmi
mo jẹ́ nìkan tó yẹ kí n máa ń verify news kí n tó gbé síta torí èèyàn gbọ́dọ̀ sọ orúkọ tó ti ń build tipẹ́tipẹ́, èèyàn gbọ́dọ̀ sọnù, èèyàn gbọ́dọ̀ gbérò yẹn lẹ́jẹ̀ wá. Òun ló ṣe máa ń dùn mí fún àwọn ọmọ àlè Yorùbá kan tí wọ́n ti fún lówó tó ń ṣiṣẹ́ fún olóṣèlú tẹ́ pé tó bá ti rí fídíò Mazi B báyìí wọ́n á máa ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni kójú àwọn èèyàn má bàa là kó má bàa mọ̀ pé Mazi B ti tú àṣírí mi. Wọ́n wá ṣe débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wo fídíò yẹn but bí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe wo fídíò mi mọ́ Ọlọ́run tún wá gbé àwọn èèyàn gidi dìde tó jẹ́ pé bó ṣe ń wo fídíò mi ló ń comment, tí wọ́n ń like, tí wọ́n ń subscribe, tí wọ́n ń share sí gbogbo àwọn ẹbí wọn. Ẹ ṣé mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin má jẹ́ kó bàjẹ́, gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re tẹ fẹ́ ilẹ̀ Yorùbá fún ire, tẹ́ẹ̀dẹ̀ fẹ́ èmi ọmọ yín Mazi B ti wù fi ire. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ wò ó, mo ṣí fìlà fún ẹ̀mí tó ń gbé nínú gbogbo ẹ̀yẹ ọmọ Yorùbá tẹ dúró tí Mazi B ti rí. Torí àwọn olórí burúkú wọ́n ṣe débi pé wọ́n ti ẹ̀fẹ́ gbogbo Mazi B mọ́, ṣùgbọ́n ló ń fẹ́ jùlọ ràn wọ́n. Ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé Yorùbá nation no going back. We want Yorùbá nation unconditionally. We want to regain our freedom without any clause. Ṣé ń gbọ́ mi? Ó níbi tí fídíò yìí ń lọ o, mo fi Ọlọ́run má jẹ́ kò ṣẹ́rìí fún yín. Ó níbi tí fídíò tí mò ń ṣe yìí ń lọ. Ẹ bá wa pín, ẹ máa kọ síbẹ̀ wípé òmìnira làwa Yorùbá fẹ́. Now back to ọ̀rọ̀ tí mò ń bá bọ̀. Buhari ò mọ̀ páṣírí òun máa tú. Ó wá ń ti bàbá Tinubu, ó ń tì wọ́n, ó ń tì wọ́n, ó ń tì wọ́n, ó ń gá wọ́n. Táwa mọ̀ pé gbogbo tí Buhari ń ṣe yẹn géèmù ni. Àwọn Fúlàní ò kì í yára wọn, wọ́n ń dalẹ̀ ara wọn. El-Rufai is a Fulani man. Yeah. All the governors in the northern part of Nigeria, they are all Fulani people. Muhammadu Buhari fún ara ẹ̀ olórí burúkú òun náà Fulani ni. Bàbá Tinubu ò ṣe Fulani, Yorùbá ni wọ́n. Kódà ojúlówó ọmọ ọkọ Yorùbá ni wọ́n. We might not agree on the same thing. The fact is ọmọ Yorùbá ni wọ́n. And everybody is entitled to their opinion. Here in Nigeria, we have freedom of speech, freedom of expression. You have the right to express yourself. You have the right to criticize government policy if it's not working. Do you get that? Ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Tinubu, ẹ tún bá wa ju fídíò yìí sí wọn. Ẹ bá wa ju fídíò yìí sí wọn. Torí ìdí tẹ́ ẹ gbọ́dọ̀ share fídíò yìí nìyẹn. Mẹ́rin tẹ́ máa share fídíò yìí fún tó máa dọ́dọ̀ bàbá Tinubu. Bàbá Tinubu ń wò wá náà. At least ọmọ wọn Ṣèyí Tinubu ti kọ́mẹ́ǹtì sí comment section mi. Yeah. Ọmọ Yorùbá ẹja panupọ̀ ká bá bàbá Tinubu sọ̀rọ̀. Torí pé kí ni àwọn arábí ara tí wọ́n mú de bàbá Tinubu ìlú tó wọ́n máa dogun kó dogun ni wọ́n lù o. Ìlú nínú kẹgbẹ́jọba fún wa padà àbí káwọn sọ́dogun torí pé àwọn Fúlàní wọ́n ti rí more than enough land nílẹ̀ Haúsá tí wọ́n lè ṣe declaration lè tó bá dúró bí orílẹ̀-èdè. Àwọn náà ti ń rìn yẹn gẹ́gẹ́ bá igbó allegedly. Àwọn ni wọ́n fẹ́ gbá kí Nàìjíríà pín tẹ́lẹ̀ nítorí pé wọn ì tí fẹsẹ̀ múlẹ̀ dáadáa, wọn ò dẹ̀ tí nílẹ̀ tó tó láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Nísìnyí báyìí àwọn Fúlàní ti lọ ra ìyá ilẹ̀ pa sílẹ̀ Haúsá, wọ́n dẹ̀ ti hijack so many ilẹ̀. Nísìnyí báyìí àwọn Haúsá máa dúró bí country, wọ́n máa bóyá Kànúrì lọ́wọ́ máa jẹ́ gẹ́gẹ́ bí kọ́ta gbọ́ Kànúrì àbí kankan ni wọ́n náà máa ní Kànúrì nation ọ̀ṣù ni wọ́n fẹ́ máa jẹ́. Àwọn Àríwá Republic ni àwọn Fúlàní. Ó wá ń ti bàbá Tinubu síwájú. Bàbá Tinubu náà ti wá rí àṣírí yẹn ní ti pé òun tì mí síwájú ni. Ẹ bá gbàdúrà fún bàbá Tinubu. Torí kọ́ tá à ń gbọ́ nípa wọn sí yóò dáa. À ń gbọ́ pé wọ́n sì kìdẹnu
agbára Ọlọ́run nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí yín o kẹ́ lè fún àwa lómìnira ẹ tó kúrò lórí àpèrè yẹn. Kò sí nǹkan tó dáa jù bí kò ṣe wípé kí bàbá Tinubu padà kí wọ́n padà gba history tí ẹnìkankan ò gbà rí in the history of black. Number one, tí bàbá Tinubu tẹ́ bá rántí dáadáa nígbà ayé Ọbásanjọ́, Àtíkù ló jẹ́ kí bàbá Ọbásanjọ́ yọ̀ǹda Bàkásì. Àwọn Bàkásì they are part of Nigeria, ṣùgbọ́n ilẹ̀ ibẹ̀ yẹn Nàìjíríà gbẹ́sẹ̀ lé. Ẹ dẹ̀ mọ̀ pé Cameroon ó dàbí ká sọ pé kíṣìn ní lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà, kò tiẹ̀ rí nọ́mbà kankan mú wájú Nàìjíríà, so Nàìjíríà gbẹ́sẹ̀ lé Bàkásì. Àtíkù òun ló convince bàbá Ọbásanjọ́ tó fi release ilẹ̀ Bàkásì fún Cameroon gẹ́gẹ́ bí mo ṣe gba ẹgbọ́n nìtàn. Bàbá Tinubu náà dẹ̀ máa ń sọ dáadáa pé àwọn regret fáwọn fi Bàkásì lẹ́kọ̀ọ́ lọ. The same way a fẹ́ jẹ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lo agbára ẹgẹ́ ilẹ̀ Yorùbá kúrò lára Nàìjíríà kí tàn kẹ́lẹ̀ ní tàn tó pọ̀. Ó máa wà á nùtàn pé ẹ jẹ́ president Nàìjíríà. Ó máa wà á nùtàn pé èyí ni last president of Nigeria. Ó máa wà á nùtàn pé ilẹ̀ fún Nàìjíríà. Á wà á nùtàn pé ilẹ̀ fún Ìgbò lómìnira. Á wà á nùtàn pé ilẹ̀ fún àwọn Haúsá lómìnira padà. Á wà á nùtàn pé ilẹ̀ fún Yorùbá lómìnira padà. Á wà á nùtàn pé ẹ̀yin lẹ ṣe tẹ́nìkan kò tí ì ṣe rí ilẹ̀ Yorùbá. Ṣé rí tọ̀ yẹn wé yí apá? Ṣé rí adúrútọ̀ yẹn? Yorùbá wọn máa gbé yín gẹ́gẹ́gẹ́, wọ́n máa gbé yín gẹ́gẹ́gẹ́ ni. Ẹ ṣe fún wa, ẹ lè ṣe. Mo máa ń tẹnu mọ́ fún bàbá Tinubu, ẹ má hand over ìjọba fún Shettima. À ń gbọ́ táwọn kan bá yín fa wàhálà sí pé ẹ drop Shettima, ẹ lọ ẹlòmíì as vice president, pé Shettima terrorist ni, kìnìkan ni, igbá kan ni. We are not supporting that here. Allegedly tábánikà wo lọ wò bọ̀, ṣé Shettima ló yẹ kó jẹ́ vice president níbi táwọn ọmọ Yorùbá wà? Àwọn Fúlàní tí wọ́n jẹ́ nǹkan kan, tí wọ́n níran, mélòó ni gbogbo Fúlàní tó ń dá wà láàmú? Mi mọ̀ tó bá ń ṣàwà ọmọ Yorùbá, nǹkan kan ṣẹlẹ̀ tó yà mí lẹ́nu, bọ̀ kí n tó sọ nǹkan ìyẹn ní pélé kejì, kí n tó sọ ohun tí general kan ṣe. Ọmọ Yorùbá ẹ má gbàgbé equipment tá a fẹ́ rà, ẹ support Masbi TV, ẹ support mi, ẹ má wò mí ràn. Masbi ní capacity láti máa gbé news 5-6 jáde everyday tó lè jẹ́ new, pẹ̀lú with the level of intel tí mo ń receive. Kò lè sọ́wọ́ tí mo sọ tẹ́ bàbẹ́rì. Yes, kò sọ̀rọ̀ náà. Àfẹn tó bá ń fi tí ọ̀tẹ̀ gbọ́ mi ló kù. I need the desktop, gaming desktop tó máa ní high quality graphics card. I need the laptop kan náà sí. I need the drone tó máa fò about 30,000 feet above the sea level. I need the standard generator mobile. I need the mixer. I need the professional microphone. Tó bá possible air condition. Torí àwọn engine a máa ní láti máa jẹ́ kó máa tutù, kó lè last, kó má bàa tètè bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ laptop mi tó bàjẹ́ ogun ló bàjẹ́. Fáànù ẹyọ kan tí mo ní lélẹ̀. Táwọn kan bá dẹ̀ máa sọ, wọ́n á ní Masbi olè ní, ó ń gbowó káàkiri ni, wọ́n ti gbówó fún, wọ́n ti ṣe gbá fún, nítorí pé wọ́n rí i pé mi ò padà lẹ́yìn olóyè Sunday Igboho. Báwo ni màá ṣe fẹ́ni tó sọ òtítọ́ lẹ̀, tí màá wá torí owó, tí màá tẹ̀lé ẹni tó ń parọ́, tó dẹ̀ hàn sí mi kó parọ́ ni? Àwọn ìran mi ò ní dáríjì mi. My coming generation will not forgive me if I do that.
ẹ mọ tí wọ́n ti fi lọ̀ mí ni. Mi ò rò pé mi lè kí n máa wá bí 8-9 million tí mi ní rí. Owó ìpẹ́jẹ ti lé ní 8 million báyìí nísìnyí. Ẹ support mi. Building ta fẹ́ gbà náà 1.4 ló kù tẹ́lẹ̀ torí pé náírà ti ń já wálẹ̀ badly. Ó ti kún about 1.5 báyìí again. Ọmọ Yorùbá ẹ má gbọ́ wọn ni wọ́n ní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ dàbí Max B but wọn ò fẹ́ render sacrifice tí Max B render. Rome was not built in a day. I did not get to this stage in a day. Ọlọ́run ni. Ọlọ́run ló bá fi ní hàn. Ọlọ́run ló fi Max B hàn. Ẹ má bínú orí Max B. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń bínú orí Max B torí pé bóyá wọ́n ṣe nǹkan tí mò ń ṣe yìí ọ̀rọ̀ náà lọ. Ibi tí Táyé nǹkan tí Táyé ṣe tó jẹ lọ Kẹ́hìndé lè ṣe kó má jẹ lọ. Kábọ̀ sí ń bọ̀ sí wòwò láàrin. Màá máa rí owó bí ẹ ṣe ń kàrámọ̀ ẹ̀yẹn, màá máa wá 8 million láti jọ yìí. Màá máa wá about 9.5 million báyìí tí mi ní rí. Tẹ bá rí bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ mi, wọ́n ṣe máa ń parọ́ mọ́ mi. Ẹlòmíràn dẹ̀ máa parọ́ mọ́ mi fáwọn èèyàn báyìí, ẹni tó dẹ̀ parọ́ mi fún á dẹ̀ fi second phone pè mí. Wọ́n á dẹ̀ more than 10 to 10, 11, 12 people ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún mi. Wọ́n ní Max B amọ̀kòkè ìṣọmọ burúkú. Ìdí nìyẹn tí a ṣe máa pè ẹ́ ṣáàhódàn máa pè ẹ́ sí máa sọ kankan kò máa listen. Many people like that. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ ohun tó ju ohun tó nípa Max B. Now ẹ já bọ́ sí ìpele kejì. Ẹ̀yin tọ́lọ́ bá bùkún fún F1 super sticker super chat tàbí kẹ́ support wa through GT Bank account wa tó jẹ́ 021 ẹnjìnà ẹ bá mi jẹ́ kí náà ẹ lọ sókè dáadáa +229 sorry fẹ́yìn tí a bá fẹ́ support wa GT 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GTB Williams Olúwatósìn lẹ́ẹ̀ máa rí lóye ìsánú. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ send receipt sí mi tàbí tẹ́lá tàbí fẹ́ any observation tàbí ẹni kankan tẹ́lẹ̀ bá mi sọ ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Tí ìyẹn ò bá wá lọ nọ́mbà tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe wà Nàìjíríà nọ́mbà tí mò ń lò Nàìjíríà 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp orí ni o. Tẹ bá ń pè á kọ̀ máa wọ machine nínú iṣẹ́ tí ẹ̀ nìyẹn. Now ìpele kejì ọmọ Yorùbá ẹ jẹ́ ká pariwo síta o. Nǹkan kan ti ṣẹlẹ̀ tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ ní ìmọ̀ wáyé tó jẹ́ pàwọ́ ọmọ Yorùbá ọmọ àlè pọ̀ láàrin wa gan. Ẹ lè believe pé bí bàbá wa Is it not Ajayi tí wọ́n jẹ́ Director General DSS DG tó dé Director General of DSS bàbá yẹn wò lọ wò bọ̀ tó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́jẹ̀ ń rànù lára ẹ̀ wọ́n ti rí pé ìjọba ò lè dáàbò bò wá kí ló sọ wọ́n dẹ̀ announce pé ẹ̀yin èèyàn Nigerian Army ọlọ́pàá DSS and co wọn ò lè gbèjà gbogbo wa o wọn ò lè defend gbogbo wa o kódà wọ́n tún fún wa láwọn references àwọn ìlú tí wọ́n ti ṣe kinní yẹn tí wọ́n dẹ̀ tẹ́kọ̀ dẹ̀ wọ́ọ̀kì fún wọn wọ́n ní tó bá ti fẹ́ wá jí wa gbé tàbí fẹ́ wá ṣe tó bá jà jẹ́ ní attack kí àwọn ọmọ Yorùbá ká máa mobilize ara wa ká máa defend ara wa kó tó pa wá káwọn Yorùbá gan pa wọ́n. Bàbá yìí sọ̀rọ̀ yìí nínú gbogbo ọmọ Yorùbá dùn kò ń ṣe pé àwọn èèyàn wa ò lè kojú àwọn Fúlàní yìí mo fi Ọlọ́run búra fún un táwọn Fúlàní yẹn ò tó ló ń pera wọn àwọn adájọ́ ọ̀dọ́ ìgbọ̀n Fúlàní ò gbọ́dọ̀ rí wa kó ló kú bí ká máa gbà kí lẹ fi ṣeré yìí no be for mouth ọ̀rọ̀ ẹnu kọ́ Fúlàní ò ní irú èmi kó ló kú bí tí màá gbà bàbá rẹ̀ ò ní dáa kò ní láǹfààní àti ṣe bẹ́ẹ̀ mọ́
nonsense tó la máa fà lọ́lọ́pàá lọ́wọ́ ni á fà lọ́lọ́pàá lọ́wọ́. Now ẹ lè believe pé máa kọ́ dẹ̀ jáde máa yẹn wọ́n pè ní General Williams kíní kan ni wọ́n forúkọ wọn. Wọ́n dẹ̀ condemn nǹkan tí director DSS tí director general of DSS sọ director of DSS tí wọ́n ní ká defend ra wa bàbá ìdè ló jẹ́ kó sáàkì máa yẹn. Ọmọ Yorùbá lẹ́nu tó sọ̀rọ̀ yìí one of the Nigerian army one of the retired army General Williams olórúkọ mi ni wọ́n. Àwọn àtàwádẹ́ jẹ́ Williams orí wa máa ń pé we are reserved and respected people. So mi ìmọ̀kọ́ tó ṣẹlẹ̀ sí Williams ti wọn wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó yẹ kó sáàkì director DSS pé torí pé wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ kọ́sà kẹni tí ó ròyìn tí ó ṣẹ̀yìn èèyàn tí ó ṣe kankan ẹ wo nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé láyéláyé a ò gbà a máa defend ra wa. Bẹ́ẹ̀ ni báwo lèèyàn ṣe máa àbí kílẹ̀ yàrá lé rí sọ̀rọ̀ yẹn kéèyàn owó ṣùṣù. When you are in the Nigerian army you could not successfully stop these people from paying us nígbà tẹ́ wà ní service. Ẹ rí àwọn kìíní eradicate ẹ wá rí tàyà tán wọ́n wá ní ká máa defend ra wa. Ẹ̀yin as a army general ẹ wá lanu gbàgà ẹ wá níwọ̀n ò gbọ́dọ̀ ó yẹ kí wọ́n kí Nigerian government sáàkì director of DSS yẹn ni. Ta ni wọ́n bá sáàkì ẹ̀yin ló yẹ kó dá pension yìí dúró pé kí ló ń gbénu yín tẹ̀fi sọ wọ́wọ́ báyìí. So bí wọ́n ṣe ń pa àwọn èèyàn on a daily basis yẹn ò tọ̀ sí yín. Ẹ káàbọ̀ padà ènìyàn wa Láàúlá Bitati ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré o lè kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí o fẹ́ àgbòdùn o fẹ́ pẹ́ lórí ẹ̀ o ní prostate cancer liver problem kidney any type of àrùn ẹ pè Láàúlá Bitati dey deliver worldwide. Now ìpele kẹta lélẹ́yìí ọmọ Yorùbá ẹ lè believe pé àwọn pensioner according to what mo gather online ṣe sùúrù náà 2018 ni a gbọ́ pé ìjọba ti san pension àwọn pensioner gbẹ̀yìn. Àwọn kan tiẹ̀ wà tẹ́ pé 20 years ago tí wọ́n ti gbà ₦1 lówó wọn. Ṣé ìlú ta fẹ́ kọ́ǹtì ní iná rèé? Kò ṣe pé kò sówó o kò ń ṣe pé kò sí rẹ́kọ̀dì àwọn tó fẹ́ gba owó wọn o. Ẹ wo billions of dollars táwọn Fúlàní pín mọ́wọ́ on a daily basis nínú ọjà Nàìjíríà tó tà petrol ní o diesel ní o aviation gas ní o crude oil ní o petrol diesel black oil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn other resources tí ò tẹ̀ jọ mépo bí gold bí marble californium àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Chicken change ló yẹ kí ni owó pensioner ló jẹ́ fún ìjọba and government is actually paying it. Àwọn tó yẹ kó disburse ẹ̀ ni wọ́n disburse ẹ̀. Ṣé bá ṣe fẹ́ continue rẹ̀ ẹ wo owó orí táwọn bàbá yẹn fi ń ṣépè fún gbogbo yín and you guys think you are doing a very good thing. Ẹ rò pé nǹkan tó dalẹ̀ ń ṣe àbí ó yẹ wo fídíò ìkẹ́ ẹ fi kọ́gbọ́n. Ìyá ń dà ọmọ Yorùbá lókè òkun Fúlàní yìí wọ́n wá pa dókítà yẹn wá dá oko rẹpẹtẹ tí ì sí oko kékeré. Àwọn Fúlàní tó gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ tó fẹ́ lé ní 110 àti ìka tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tí sanwó fún nígbà tó ti. Ní dókítà ní apá yìí. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín dáadáa ọmọ ìlú Gẹ̀gẹ̀ ìlà mi ní bẹ lójú rẹ̀ mẹ́rin bí mẹ́ta mi bàbá rẹ̀ kọ ní bàbá rẹ̀ kọ ìlà mi ní bẹ lójú bàbá rẹ̀
ẹ bá rí fídíò tí mo lọ fi kí bàbá lé tí mo lọ fi ṣe ẹkú ọ̀rọ̀ yẹn sí wọn. ọkùnrin dókítà yìí wọ́n wá da oko lẹ̀ àkàbèsì Ọlọ́run àwọn èèyàn sì bẹ̀rù Ọlọ́run wọ́n wá da oko lọ́pọ̀lọpọ̀ àwọn Fúlàní wá jẹ oko ẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ lóko wá sọ fún pé dókítà wọ́n ti dẹ àwọn bòròró jẹ oko wọ́n wá gbéra lọ bá Sẹ́ríkì àyè ṣe tẹ́ ẹ bá dúkìá mi jẹ owó mi ṣe wọ́n sì jí dókítà yìí wọ́n sì mú wọ́n sì dé lóko wọ́n sì bẹ̀ pa lórí ilẹ̀ bàbá rẹ̀ àwọn Fúlàní àti bòròró wọ́n sì bẹ̀ pa lórí dúkìá rẹ̀ lórí ilẹ̀ bàbá rẹ̀. wọ́n sá ẹni ẹlẹ́ni pa. ẹ̀sìn ilé ni ìyàwó àkàn ọmọ mẹ́kọ́ ni wọ́n àwọn dálé kúlẹ̀ ní Bàràpá lóríṣiríṣi àwọn Fúlàní sì lọ ilé epo rẹ̀ wọ́n fẹ́ jí gbé ó sì ṣàgídí wọ́n sì pa sínú ilé epo rẹ̀ ó di mélòó. ó di méjì. bọ́dà mi kan náà ń bẹ nílà ńlá tẹ̀ ń bẹ wọ́n jí wọn gbé wọ́n sì gba 11 mílíọ̀nù ẹ̀kọ́ tó gbélé àwọn Fúlàní tó yún wọn fúnra rẹ̀ báyìí ó di mélòó. kí ló ọmọkùnrin yìí ta òfìkì àbíkí ní jẹ́ wọ́n bẹ orí ìwọ̀n ń bọ̀ látòkò wọ́n sì bẹ orí ẹ̀ òfin dà bẹ lórí orúkọ yarí mọ́ ọmọ kábíyèsí ìlú gàgàgàgà wọ́n sì dìgbé àwọn Fúlàní wọ́n sì gba 4 mílíọ̀nù náírà lọ́wọ́ ọmọ orí adé gàgà yóò bá sì ní mọ̀kànmọ̀kàn lóye ká oyè tọ́kara òwò kárẹ́ dẹ́ wọ́n bọ̀ láàfin nù lórí ilẹ̀ bàbá wa ìjọba ò rí nǹkan kan ṣe sí ìgbà tí kòkó ń ṣe su sẹ́wọ̀n wẹ́n nìkan kan ọ̀gbọ́ Sẹ́ríkì lágbára débi pé wọn ò tí ì bí bàbá àjọba kan tàbí gọ́ọ̀nì kankan kan ọmọ Yorùbá kan tí ó dá àfin rẹ̀ dá sẹ́kì pọ̀n mẹ́ta lẹ́kẹ̀kẹ́ tó dà fún Sẹ́ríkì ilé ni mo wá gbọ́ tí mo wá rí gbogbo nǹkan yẹn ṣe ń lọ pé ṣé àwa olójú ò ní lajú ẹlẹ́kítà lòbó kú sí i báwọn olórí wa tán já àwọn ẹ̀gbọ́n wa tán láwọn ń ṣe gómìnà àwọn ń ṣe sẹ́nítọ̀ tán bá yọ ọmọ àlè tán yọ ọmọ àlè Yorùbá àwọn èso ọmọ àlè ẹ lè pa gbogbo wa tán náà ẹ lè pa wá ẹ lè gbé wa pamọ́ tán ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àtúbọ̀tán. tákùlà. ṣé àbí wọ́n pa dókítà ní ẹwọ́ owó ọmọ yẹn o sóhun ò lè ṣe gómìnà wa lọ́la ṣé tí ilẹ̀ Yorùbá bá gba Odùduwà bá gba orílẹ̀-èdè wa tí ò lè ṣe ààrẹ wa. ìdùnnú ìdílé rẹ̀ sì pa Fúlàní sì pa tí nǹkan Yorùbá kankan ò sì sọ̀rọ̀ wọn ò rí nǹkan kan sí gómìnà kankan ò gbégbèsè kankan agbófinró kankan ò ṣe kankan nílẹ̀ bàbá wa. èyí wá ló mú mi oríṣiríṣi àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pàdánù. gbogbo àwọn ọba Àbàràpá ọ̀rọ̀ yìí sún wọn alága tó ti wà ń bẹ̀ tó kó bẹ̀tẹ̀lẹ̀ Dábélé ó wá rán mi sí mi ó wá bá mi ní bàbá ìyá ń jẹ wá ọmọbìnrin náà ìjọ ni wá ẹ mọ́ wò wá rán mi ẹ dá sọ̀rọ̀ yìí. ìyá alága àjọba bẹ́ẹ̀ ni èyí tó kó mẹ́ ọ wá ní kábíyèsí kankan fẹ́ rí mi kábíyèsí Ìbàràpá fẹ́ rí mi kábíyèsí Nàlátẹ̀ fẹ́ rí mi ọ̀sán dàgbà kò sí ọ̀nù mi sọ máa léyìn bàbá fẹ́ ké sí mi ó ti débẹ̀ yẹn ó ti débẹ̀ wọ́n wá gbéra mo wá ní ká tó bá wọn jà ẹ jẹ́ àkọ́kọ́ lọ sọ fún wọn pé ohun tá a fẹ́ rè mo wá gbéra lọ nígbà mo débẹ̀ mo kí wọn kábíyèsí mi pátápátá kí lẹ fẹ́ wọn lọ ìyá yìí pọ̀ ohun táwọn fẹ́ ni pé káwọn Fúlàní ajínigbé yìí tó ń fi àgbègbè wálẹ̀